إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo Mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí èdè Lárúbáwá tí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀, Af'alul Mudari'ah òhun náà ni à ń bá lọ. Ẹ jẹ́ ká lọ sí ojú pátákó. Now, a fẹ́ mú fi'lu mudari'u ọkùnrin kan tí a dojúkọ wá. A á kọ́kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí a dojúkọ wá pẹ̀lú ká tú sílẹ̀. A á kọ́kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì ń bẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀. A ti mú dé. A ti mú dé. Iṣẹ́ méjì la ṣe lára fi'lu madi kó tó lè di fi'lu mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́, a lọ sínú huruful mudara'ah tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojúkọ, òhun náà ni ta. A ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudara'ah bá ti wọlé tọ fi'lu madi yóò fún fáwùlì fi'li rẹ̀ ní sukun. A dórí fáwùlì fi'li a bá fatiha, á gba dandan fún sukun. Bákan náà ìparí fi'lu mudari dómà ló máa ń gbà, a dé bí a bá fatiha, á gba dandan fún dómà. Tá bá wá dà á pọ̀ yóò wá di tamdadu. Bábu fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí pé á fún ainul fi'li rẹ̀ ní dómà. A dórí ainul fi'li a bá fatiha, á gba dandan fún ní dómà. Tá bá wá dà á pọ̀ yóò wá di tamdudu. Harafi méjì tó jẹ́ nǹkan kan náà wọ́n ti pàdé nínú gbólóhùn kan náà, méjèèjì sì gba ẹ̀wọ̀. Tó bá rí bẹ́ẹ̀, á fún alákọ̀ọ́kọ́ yìí ní sukun láti ti bọnú ẹlẹ́ẹ̀kejì. So tá bá ní ká fún alákọ̀ọ́kọ́ sukun, sukun ó pé méjì. Látara pé míìmù yìí ti gba sukun tẹ́lẹ̀tẹ́lẹ̀, dáàlì náà ó gba sukun. So tó bá rí bẹ́ẹ̀, á wá gbé ẹ̀wọ̀, á gbẹ̀wọ̀ orí dáàlì fún míìmù. Tá bá wá dà á pọ̀ yóò wá di tó kù ò ní ṣe pé bẹ́ẹ̀. Tọ́ ò nìyẹn. So ó ti ṣe é tì bọnú ara báyìí. Á wá tì bọnú ara wọn. So tá bá wá dà á pọ̀ yóò wá di tàmúdù. Tàmúdù. Ọkùnrin kan tí a dojúkọ yìí ó ń nà sókè lọ́wọ́lọ́wọ́, á máa padà nà sókè. Àbò ń gbé sókè, á máa padà gbé sókè. Irú ẹ̀ ni Allah subhanahu wa ta'ala fi ń sọ fún Ànábì náà pé kíni o,
ولا تمد عينيك إلى ما متعنا به أزواجا. So má ṣe máa wò wọ́n gbogbo nǹkan tí a fún takọtabo wọn nínú àwọn èèyàn tí wọ́n ṣẹ̀sìn. Má wò pọ́n lówó, ìgbádùn ayé kékeré ni. So tí tá a fẹ́ lò ńbẹ̀ ni pé tamudanna àìnáìkì. Má ṣe máa gbójú wò wọ́n, kéèyàn gbójú òkè pé àbẹ́ẹ̀rí bẹ́ni ṣe kọ́lé ńlá ni, tí ò bá ti ṣẹ̀sìn kò ní wúlò. So kéèyàn máa ṣẹ̀sìn tí wọ́n fi rán Ànábì sallallahu alaihi wasallam, ibẹ̀ ni ìjọmọlúàbí àti ìjéèyàn àti pàtàkì èèyàn nílé ayé ló ṣe ń wúlò. Téèyàn ò bá ti ṣẹ̀sìn kò sí bó ṣe lè lówó tó, kò ní wúlò, kò ní wúlò. So wallahu bil-mas'ul an yu'inana ala at-tawhid. So Ọlọ́run là ń bẹ̀ kó ràn wá lọ́wọ́ lórí àwọn nǹkan yẹn. So ẹ sì jẹ́ á ṣàkọlé èdè Lárúbáwá bá a ṣe ń sọ khasatan lima fiha min al-fawaid al-'azima al-jamma, pàápàá jùlọ nítorí àwọn àǹfààní tó pọ̀ tó wà ńbẹ̀. So táwa náà bá ti di pa lágbára báyìí nísìnyí, tá a bá ti ń ka Quran á máa lè ronú sí i. So òun ló ṣe ń dùn mí pé aktharul muslimin khasatan fi biladina, ọ̀gọ̀rọ̀ mùsùlùmí pàápàá jùlọ nílùú wa ó ti yé nísìnyí yahfazuna al-Qur'an wa yajhaluna ma'na, wọ́n há Quran wọ́n dẹ̀ máa ń kà á, wọ́n á dẹ̀ máa túmọ̀ ẹ̀. So kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Tá a bá ti mọ̀ túmọ̀ díẹ̀díẹ̀ ńbẹ̀ á máa ronú sí i. So tó bá ti wá di pa a gbọ́dè Lárúbáwá á lọ wo àwọn míì bóyá hadíìsì tú, so tí á lè máa mọ àwọn nǹkan tó kù nínú ẹ̀sìn wa insha Allah. Torí pé sábàbù ni, okùnfà ni láti fi gbọ́ ẹ̀sìn wa yé, kí Allah ó ṣe ní ìrọ̀rùn. Tọ́ a fẹ́ mú fi'lun mudari'u àwọn ọkùnrin méjì tí a dojúkọ wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lun mudari'u ọkùnrin kan tí a dojúkọ wá, òun náà ni tamuddu àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí ènìyàn méjì, òun náà ni alif nun. Alif nun yẹn tó bá ṣiṣẹ́ ní fatiha, alif tó bá dé bá ni yóò fún fatiha náà, àdúrà alif tó dé bá bá dómà á padà náà fún fatiha. Tá a bá wá dà á pọ̀ yóò wá di tamuddani. Ọkùnrin méjì tí a dojúkọ yìí wọ́n ń fà á sókè lọ́wọ́lọ́wọ́, àbí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ fà á sókè. A fẹ́ mú fi'lun mudari'u àwọn ọkùnrin tó pọ̀ tá a dojúkọ wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lun mudari'u ọkùnrin kan tí a dojúkọ wá, òun náà ni tamuddu àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀, òun náà ni wawun nun àti mudé. Wawun nun nìyẹn tó bá ṣiṣẹ́ ní dómà, alif tó bá dé bá ni yóò fún dómà náà, àdúrà alif tó dé bá bá dómà á fi ilẹ̀ bẹ́ẹ̀. Tá a bá ti wá dà á pọ̀ yóò wá di tamudduna. Àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń bẹ wọ́n ná sókè lọ́wọ́ bí wọ́n ṣe fẹ́ ná sókè. So bákan náà pé ọkùnrin kan, àwọn ọkùnrin àti obìnrin ni, gẹ́gẹ́ bá a ṣe ń bá a bọ̀ pé tamudduna náà là á lò. So tá a bá àwọn ọkùnrin tó pọ̀ tá à ń sọ̀rọ̀ nípa wọn tí wọ́n sì níbẹ̀ á lò yamuddun. Àwọn tá a fèsì tó jẹ́ pé àwọn gangan náà ṣiṣẹ́ òun máa jẹ́ tamudduna. So àwọn fi'lu mudhaf tó kù náà á lè wọ́n lọ bá a ṣe ń wọ̀n yìí. Tá a bá sì ti ń wọ̀n fúnra wa ká máa make sure pé à ń rí jù. Wallahu a'lam. A fẹ́ mú fi'lun mudari'u àwọn ọkùnrin tó pọ̀ tá a dojúkọ wá, iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lun mudari'u ọkùnrin tá a dojúkọ wá, òun náà ni àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'a tó ń tọ́ka sí obìnrin kan tá a dojúkọ, òun náà ni ya'un nun. Ya'un nun ni ẹ̀wọ̀n tó ń bá iṣẹ́ ní kẹ́sọ̀rọ̀, alif tó bá dé bá ni yóò fún kẹ́sọ̀rọ̀ náà, àdúrà alif tó dé bá bá dómà á padà náà fún ní kẹ́sọ̀rọ̀. So tá a bá dà á pọ̀ yóò wá di
tamudina, tamudina. Obìnrin kan tá a dojú kọ yìí ó ń ná sókè lọ́wọ́lọ́wọ́ àbí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ná sókè. So bóyá bí sádà ńsìn a lè lò ó. Obìnrin kan tó ń dín nǹkan kan ńsìn, so bó ṣe wá ń dì í, kí ló ń dì í fún? Limadha tasuddi, kí ló dé tó ń dì í? Ṣé kò ń dì í lọ́wọ́lọ́wọ́ ni? So kò sí nǹkan tí ò ṣeé lò nídìí Lárúbáwá nítorí pé a kì í sọ dáadáa ló jẹ́ a mọ̀ bóyá àbí ó ṣeé lò, gbogbo ẹ̀ náà ló wúlò. Ṣáà jẹ́ a máa ha, tá a bá ti ń ha a máa bá pàdé nínú hadith, á dẹ̀ lè máa lágbára. So wọn ò ní lè máa tú nǹkan tí ò sí ńbẹ̀ fún wa. Ṣó ti yé ńsìn? So ìwúlò rẹ̀ pọ̀ gan. So waffaqana Allahu subhanahu. Tọ́ a fẹ́ mú fáìlù mudari àwọn obìnrin méjì tá a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe, alákọ̀ọ́kọ́ ká lọ mú fáìlù mudari ọkùnrin kan tá a dojú kọ wá, òun náà ni tamaddu. A ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì, á lọ sínú al-adat láyé sínú al-af'al al-mudari'a náà ká sáwọn èèyàn méjì, òun náà ni alif nun. Alif nun yẹn tó bá ṣiṣẹ́ ní fatiha, aráàfin tó bá dé bá ní yóò fún fatiha náà, aráàfin tó dé bá bá dómà á gbàdá náà fún fatiha. Bàbá á dà á pọ̀. Tamuddani. So tamuddani. Àwọn obìnrin méjì tá a dojú kọ yìí wọ́n ń ná sókè lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n ń padà ná sókè. So bá jẹ́ obìnrin kan àtọkùnrin kan náà tamuddani ni, bá dẹ̀ jẹ́ obìnrin méjì náà tamuddani ni. A fẹ́ mú fáìlù mudari àwọn obìnrin tó pọ̀ tí a dojú kọ wá. Á kọ́kọ́ lọ mú fáìlù mudari ọkùnrin kan tá a dojú kọ wá pẹ̀lú ká tú sílẹ̀, òun náà ni tamdudu. A ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú al-adat allati tasiru fil af'al al-mudari'a tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀, òun náà ni nun. A ti mú dé. Núnù yìí tó bá ṣiṣẹ́ ní sukun, aráàfin tó bá dé bá ní yóò fún sukun náà, àbí aráàfin tó dé bá dómà á gbàdá náà fún sukun. Bákan náà, tá a bá dà á pọ̀, yóò wá di tamdudna. Tamdudna. So àwọn obìnrin tó pọ̀ tá a dojú kọ yìí wọ́n ń ná sókè lọ́wọ́ àbí wọ́n ṣẹ̀ṣẹ̀ padà ná sókè. Irú sádà náà jẹ́ tashdudna. So ti àwọn obìnrin yẹn tá a dojú kọ yìí wọ́n ń di ẹ̀wù lọ́wọ́ àbí wọ́n padà fẹ́ di ẹ̀wù. Ó ti yé ńsìn? So bá a ṣe máa lò ó nìyẹn díẹ̀díẹ̀. So inshallah. So àwọn ìtumọ̀ láti tú síwájú, ẹ jẹ́ ká gbé ìtumọ̀ rẹ̀ lé lórí ká wá máa yí. Bá bá ti change ẹ̀ yẹn, bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ó máa change. Inshallah. Náà ó wá ku èmi tí mo ń sọ̀rọ̀ àtàwọn tá a pọ̀ tá à ń sọ̀rọ̀. So bọ́ọ̀dù yìí ti kún, a ní láti pa àwọn ibì kan rẹ́ ká lè rí àwọn míì kọ. Náà a fẹ́ mú fáìlù mudari èmi tí mo ń sọ̀rọ̀, á kọ́kọ́ lọ mú fáìlù madi ọkùnrin kan tí ó sì ń bẹ wá pẹ̀lú ká tú sílẹ̀. A ti mú dé. Iṣẹ́ méjì la ṣe lára fáìlù madi kó tó lè di fáìlù mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí èmi tí mo ń sọ̀rọ̀, òun náà ni alif. A ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudawwara bá ti wọlé tọ fáìlù madi yóò fún fáìlù fi'li ẹni sukun lórí fáìlù fi'li bá fatiha á gbàdá náà fún sukun. Bákan náà ìparí fáìlù mudari dómà ni máa ń gbà, adé bí a bá fatiha á gbàdá náà fún dómà. Tá a bá dà á pọ̀, yóò wá di amdadu. Ó ti di amdadu. So babu fa'ala yaf'ulu ló bá wá tó túmọ̀ sí pé á fún ainul fi'li rẹ̀ ní dómà, àbí ainul fi'li bá fatiha á gbàdá náà fún ní dómà. Tá a bá dà á pọ̀, yóò wá di amdudu. Aráàfin méjì tó jẹ́ nǹkan kan náà ti pàdé nínú gbólóhùn kan náà, méjèèjì sì gba ẹ̀wọ̀ tó bá gbé á fún àwọn kan sukun láti ti bọnú ẹlẹ́ẹ̀kejì.
Tá a bá ní ká fún alákọ̀ọ́kọ́ sukún, sukún ó pé méjì látara pé mímu ti gba sukún, dáàlì náà ó gba sukún. Tó bá rí bẹ́ẹ̀ á gbẹ̀wọ̀ orí dáàlì fún mímu. Tá a bá wá dà á pọ̀, yóò wá di ó ti ṣe tìbọnà á wá tìbọnà ara wọn, yóò wá di àmúdù. Tó tá bá fẹ́ sọ nínú mùdọ́rì bá ṣe sọ ní àmúdù. Tó bá fẹ́ sọ pé màá ṣe hajj lọ́dún tó ń bọ̀, àhújù. Ṣé pé hajjá ló ti ń bọ̀, so lẹ́yìn wá ti wọ́ọ̀kì bá ṣe wọ́ọ̀kì eléyìí, àhújù insha Allah fil aamil muqbil. Ó ti ń sìn aw fil aamil qadim. Insha Allah màá ṣe hajj ní ọdún tó ń bọ̀. Àhújù, àhújù. So lápèjúwe yín sọ pé màá fàwé ẹ̀yà àṣùkù daftaraki. Àṣùkù tó pé ṣákọ̀ máa ń túmọ̀ sí pé kéèyàn fa nǹkan ya. So tá a bá déwájú insha Allah látọ̀ máa fíìlù tó jọ wá dáadáa. So ká tiẹ̀ kọ́kọ́ mọ orúkọ tí kálukú ń jẹ́ nínú stage 1 yìí, nínú ìwé tí a kọ yìí insha Allah. Tó a fẹ́ mú fíìlù mùdọ́rì àwọn àtakọ̀ tá ń sọ̀rọ̀ wa. A kọ́ lọ mú fíìlù máàdì ọkùnrin kan tí ó sì bí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀ àti múlé. Iṣẹ́ méjì láti lára fíìlù máàdì kó tó lè di fíìlù mùdọ́rì. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí àtakọ̀ tá ń sọ̀rọ̀ náà nínú múlé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a kò dára tẹ̀lé ọ̀tọ̀ fíìlù máàdì yóò fún fáwọ̀lì fíìlì rẹ̀ ní sunkún. Àdórí fáwọ̀lì fíìlì àbá fatiha àgbàdànù á fún ní sunkún. Bákan náà ìparí fíìlù mùdọ́rì bí wọ́n ní máa ń gbà àdébí àbá fatiha àgbàdànù á fún lómà. Tá a bá dà á pọ̀ yóò wá di námúdàdù. Bàbá fún àlàyé fúlù ló bá wá tó túmọ̀ sí pé a fún àínúlì fíìlì rẹ̀ ní dómà àdébí àbá fatiha àgbàdànù á fún lómà. Aráàfin méjì tó jẹ́ nǹkan kan náà wọ́n ti pàdé nínú gbólóhùn kan náà, méjì sì gba ẹ̀wọ́. Tó bá rí bẹ́ẹ̀ á fún alákọ̀ọ́kọ́ sunkún àti tìbọnà ẹlẹ́ẹ̀kejì. Tá a bá ní ká fún alákọ̀ọ́kọ́ sunkún, sunkún ó pé méjì látara pé mímu ti gba sunkún tẹ́lẹ̀tẹ́lẹ̀, dáàlì náà ó gba sunkún. Tó bá rí bẹ́ẹ̀ á wá gbẹ̀wọ̀ rẹ̀ fúnra wọn. Tá a bá dà á pọ̀ yóò wá di ó ti ṣe tìbọnà ara báyìí, á wá tìbọnà ara wọn. Tá a bá dà á pọ̀ yóò wá di nàmúdù. So àwọn àtakọ̀ tá ń sọ yìí à ń ná sókè lọ́wọ́lọ́wọ́ àbí à ń padà ná sókè. So bá a ṣe mú yẹn náà la ṣe máa mọ fíìlù míì tó kù àtàwọn fíìlù mùdọ́rà fún táwa náà bá mọ̀ tó jọ kíní yìí insha Allah. So ibí báyìí la fi ẹ̀kọ́ dé ní òní. Tó bá di ilé ẹ̀kọ́ mìíràn á tún bẹ̀rẹ̀ tó kù láti bí af'alul amr, àwọn ọ̀wọ̀ṣe tí a fi ń pa yẹn láṣẹ aw fi'lu du'a àbí fi'lu du'a insha Allah. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.